Oh yeah. Ó yẹ kí n fún yín as day hot. Bí gist yẹn ṣe ń balẹ̀ lórí IG ni mo ní kí wọ́n á gbé fún yín létí kẹ́ lè mọ bó ṣe ń lọ. Gbogbo yín lẹ tí ń anticipate lórí ìyá Patiri tí Mide máa ti ṣe. So bye. Wọ́n ti drop date tó máa jáde sórí YouTube. Wọ́n ní Saturday lágbọ́rọ̀ Ọlọ́run. Ìyá Patiri máa drop. So gbogbo àwọn tá ti ń anticipate, tá ti ń retí pé ìgbà wo ni ìyá Tiri fẹ́ jáde. Gbogbo àwọn tá fẹ́ wò gbẹ̀yìn pẹ̀lú mi. Tá fẹ́ wò gbẹ̀yìn bàbá pẹ̀lú mi. Tá fẹ́ wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní Patiri. Ẹ má worry no more. Ìyẹn ṣáà drop Patiri sọ́nà comment yìí. Once tó bá ṣe ń drop by máa notify yín pé Patiri ti jáde kẹ́ wá lọ wò ó. Saturday yìí náà ló máa drop sórí Mide Martins TV. Ìyá Patiri ẹ má worry. Màá fún yín ní update. Tó bá ṣe ń drop by máa jẹ́ kẹ́ máa mọ̀ pé ìyá ti jáde, ìyá Patiri ti jáde o. August 1st lọ́jọ́ Saturday ló máa jáde.